ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú ìbàdàn nílé olúyọ̀lé tó wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ iná máa ń kan sára sí gómìnà ìpínlẹ̀ náà gómìnà olúwaṣèyí mákindé lórí ìtàn tuntun tí bàbá náà tó fi balẹ̀ pẹ̀lú bó ṣe ṣí ààfin olúbàdàn ti ilẹ̀ ìbàdàn tuntun sí àgbègbè òkè àrẹ̀mọ tó wà ní ìlú ìbàdàn. Ẹ rántí wípé nǹkan tápọ̀ èèyàn rí gẹ́gẹ́ bí nǹkan àbùkù fún àwọn ọmọ bíbí ìlú ìbàdàn tó jẹ́ ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ yorùbá àti nàìjíríà lápapọ̀ ẹni bó ṣe jẹ́ wípé láti ọdún díẹ̀ sẹ́yìn wọn ò ní ààfin tí wọ́n ń lò tó sì jẹ́ pé bí ọba tuntun bá jẹ ààfin tó jẹ́ agboolé ọba náà yan ilé tí ọba bá ń gbé ẹni wọn yóò fi ṣe ààfin èyí tó jẹ́ wípé gbogbo ìgbà náà máa ń gbé ààfin ìbàdàn káàkiri agboolé nítorí pé ibi tí ọba bá ti wá ibi tó bá ń gbé ibẹ̀ lààfin máa ń wà. Ọ̀pọ̀ èèyàn lórí eléyìí gẹ́gẹ́ bí àbùkù ńlá fún ìlú ìbàdàn pẹ̀lú bí ìlú náà bó ṣe tóbi tó lórúkọ tó tún jẹ́ olú ìlú gbogbo ilẹ̀ yorùbá. Ṣá o orí gómìnà olúwaṣèyí mákindé ó ní ìtàn burúkú àti ègbò burúkú ti parí o pẹ̀lú bí gómìnà bó ṣe ṣe iṣẹ́ takuntakun láti rí i pé òun kọ́ ààfin ìbàdàn tuntun èyí tí gbogbo olúbàdàn yóò máa gbé tó sì jẹ́ pé láti àsìkò yìí lọ wọn ò ní máa gbé ààfin olúbàdàn káàkiri ilé ẹni tó bá fẹ́ jọba mọ́ ìyẹn pé ààfin kan náà ni gbogbo olúbàdàn tí yóò bá máa jẹ wọn yóò máa wà. Agbègbè òkè àrẹ̀mọ ní ìlú ìbàdàn ni wọ́n kọ́ ààfin náà sí. Bẹ́ẹ̀ ni ààfin náà jẹ́ ààfin olówó iyebíye tó sì jẹ́ pé ọjọ́rú ti ṣe ọjọ́ wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà yìí ló kù ọjọ́ méjì tí wọ́n yóò ṣayẹyẹ ìwúyè kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba owólabí ọlákùlẹ́yìn òní gómìnà mákindé ń lọ ṣe aṣọ lójú ààfin náà lásìkò tó ń ṣí ọba lateef gbàdámùsí adébíyìnpé ń lọ ṣojú olúbàdàn ti ilẹ̀ ìbàdàn. Bẹ́ẹ̀ làwọn ògbónágbòǹgbò ọmọ ìlú ìbàdàn àwọn náà wà níbi ayẹyẹ ṣíṣí náà tí alága àti ààrẹ gbogbo àpapọ̀ ẹgbẹ́ àwọn ọmọ ìlú ìbàdàn ìyẹn Central Council of Ibadan Indigenes CCII olóyè ajéníyì àjíwọlé òun náà wà níbẹ̀ lásìkò tí gómìnà mákindé tó ń ṣí ààfin olúbàdàn tuntun tó sì ń fi ìtàn tuntun balẹ̀.